Glorious Race FM ìtànṣán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. Ìtànṣán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. Mo ṣèbé Lédùmarè ọba àjíkìkì bí ìbọn dẹ òtútù mọ́ ti ọba wúwo má ṣe é gbé gbẹ́ngbẹ́lẹ́kú àdára níbi ohun àbètìlúkàrà bí ajere Olódùmarè tó ìbà lọ́dọ̀ rẹ̀ ò ìbà. Ayé o ayé ṣá málámálá mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀ mo ní ẹ̀ẹ́rẹ́ yìí. Kíni dé sí Yorùbá o ọmọ aláyé kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Yéyéyé àwa máa ṣe ọ̀rọ̀ dáńbẹ́ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń ṣera wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n fẹ́ fi fálárẹ̀ wọ́n bá rẹ̀ fẹ́lẹ́ bí wọ́n kò lè kó wájà wọ́n tún kó lóko wá mú ọgbà tí wọ́n bá bá pé wọ́n délé ọlá ọgbà náà ló tún padà wọ́n ti dé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀tá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wájẹ́ ní à ń fọwọ́ sí lẹ́yìn o. Yorùbá ronú wò ìbà Elédùmarè ọba tó tún jẹ́ kí ojú wa tó rí ọjọ́ tòní kábíyèsí rẹ̀ mú máa ṣe bà lọ́dọ̀ rẹ̀ ò ìbà Olódùmarè ọba tó pamọ́ tí ń darí gbangba bẹ́ẹ̀ mi ò gbàgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin nílẹ̀kẹ̀ tẹ́ ń ṣàtọ́kùn ṣẹ̀kẹ̀rẹ̀ mi ọmọ yín tó fi ń ro ṣẹ̀kẹ̀ mo kí yín káàbọ̀ sórí ìtànṣán ògo ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ roro tó ṣà ń tàn síwájú Glorious Race FM náà ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ̀ wípé bí àparò bá gun orí ìrókò alẹ́ téńté bí ọ̀kẹ́rẹ́ bóun náà bá gun orí ebè alẹ́ téńté ètò ẹgbẹ́yẹ̀wò tútù dóde lẹ́ni ó ti lé téńté gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ti ń gbọ́ mi tipẹ́ àti ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ ètò ní ọjọ́ tòní ẹ ṣàwá nǹkan fìdílé nǹkan ẹkún lógúnlógún ẹ pé lọ́gbọ̀n àní ẹ pọ̀ ẹ jókòó ṣẹ́rí kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbéyàwó lónìí ó wáyà mi ẹ ṣáà máa bá wa bọ̀. Yorùbá sọra wọn ti bọ́ọ̀lù báráyé bá. wọ́n bá bá wọn sókè wọ́n tún bá wọn ti sálẹ̀ ẹ̀yà tí ó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n gbé kúrú àwọn tí ayé fẹjọ́ ti ti lẹ́ ní àgbẹ̀jọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀ tẹ̀lé wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ kó bọ̀ ní sọ ilẹ̀ o. Yorùbá ronú wò. ẹ fi iṣu sílẹ̀ kí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ àsáró ẹ fi yangan sílẹ̀ kí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ ẹ̀kọ́ mo ní ẹ fi Yorùbá tí ò jinlẹ̀ sílẹ̀ kí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ èdè láti ẹnu èmi ọmọ yín àbúrò yín àyànfẹ́ yín Babalọ́lá Abímbọ́lá Olúwatósìn ọmọ Ọ̀dẹ́mọlọ́ba kò wá síbi méjì o ní Glorious Race FM náà ní ìbẹ̀lẹ̀ tí mo máa rí onírúurú ètò ìbẹ̀lẹ̀ tí mo máa rí àwọn ètò tó jiná àwọn ètò tó dáńtọ́ àwọn ọ̀rọ̀ àgbésoríkọ́ àwọn ọ̀rọ̀ àgbọ́soríkodò àwọn ìjìnlẹ̀ ẹ wò kò tí wọ́n ń ṣe ìjìnlẹ̀ lásán a tún ní àwọn ọ̀jọ̀lí èyí tí ẹ lè máa fi dárayá bínú yín bá fẹ́ dàbí pé ó fẹ́ ṣe bákan ẹ wò ní Glorious Race FM náà lẹ ti máa rí o kí n má bàa gbàgbé ilé mi èmi ní ọmọ Ọ̀dẹ́mọlọ́ba ó máa ṣàwò gbé ní ọmọ fìrèké ṣọ̀pọ̀dẹ èmi lọ́mọ gbàṣẹ tí ń gbobìnrin yàn lọ́jà èmi lọ́mọ rọ́wọ́ ọjọ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ rọkọ́ tọlọ́kọ́ taládàá wọn arorò lọ́nà oko ẹ wò ó lórí ètò tòní ẹ tún jó díẹ̀ ẹja jó díẹ̀ mo ń gbádùn orin bàbá mi Ògúndé ẹja jó díẹ̀ sí. oríkì máa yí burú títí kó gbogbo ọdún lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn o ẹ jẹ́ ká kó Olódùmarè ká kọ́ bá ló wáyé káyé wa lè dùn nígbẹ̀yìn ìgbẹ̀yìn láláyò ilẹ̀ mú pé ọ́ wò ó.
ọ̀sẹ̀ tó kọjá ká má bàa gbára wa lákòókò ká àdírẹ́sì má bàa pọ̀ ju lẹ́tà lọ a sọ̀rọ̀ lórí ìpín kókó ọ̀rọ̀ tá a gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó lásọ̀rọ̀ lórí ìpín a jẹ́ kó yé wa wípé ìpín ni àyànmọ́ èyí tí oníkálukú ti yàn látòde ọ̀run a jẹ́ kó yé wa wípé ọlọ́kọ méjì ò ní dúró lórí ẹyọ kan bẹ́ẹ̀ sì rèé ẹni tí ó délé aya ọkùnrin ò ń délé aya ẹni tí ó fi aya mọ́kànlá kò ní dúró lórí 10 àtàbọ̀ a sọ lórí ìpín a jẹ́ kó yé wa ipa tí ìpín ń kó nínú ayé oníkálukú a sọ lórí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe ìlara ẹlòmíràn wọn a máa bínú pé ó ń lówó ju àwọn lọ wọn a máa bínú pé ó ń rọ́wọ́ mú ju àwọn lọ láì mọ̀ pé ìpín oníkálukú ni a tún sọ̀rọ̀ lórí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń dá àyànmọ́ lẹ́bi wọ́n ní bí mo ṣe ṣiṣẹ́ tó láti kékeré mi àwọn ò sì wá rí ohunkóhun kó jọ wọ́n ti gbàgbé wípé ìpín náà ni ẹ wò ó lọ́jọ́ tòní kókó ọ̀rọ̀ tí a wá fẹ́ gbé yẹ̀wò òun ni èèwọ̀ èèwọ̀ kí ni à ń pè ní èèwọ̀ kí ni ìgbàgbọ́ tí àwọn Yorùbá ní nínú èèwọ̀ ipa wo ni èèwọ̀ ń kó nínú ayé ẹni àti wípé báwo la ṣe lè dẹ́kun kí èèwọ̀ kó má máa ní ipa tí ò dára ní ara wa that is the negative effect of taboo èèwọ̀ ẹ wò ẹ máa bá wa bọ̀ lórí ẹgbẹ́yẹ̀wò ètò ẹgbẹ́yẹ̀wò lẹ́tọ̀ ẹ jẹ́ àjò díẹ̀ sórin bàbá mi Ògúndé àmọ́ ń gbádùn yẹn màmí ẹ bá ń gbé sí ẹni bá dalẹ̀ abalẹ̀ ẹ̀dọ́ o. gẹ́gẹ́ o. àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà bá wa tún lẹ́yìn ṣe ò tọwọ́ la máa wò ẹ́. àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà dá wa láre o ká sì máa rẹ̀ jà o. àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. kí ni èèwọ̀ èèwọ̀ ni májèlé tàbí ohun àìgbọ́dọ̀ ṣe. ó dẹ̀ jẹ́ ní ìmọ̀jẹ́ kó yé wa wípé inú ilé tí wọ́n bá ti ń fín tùràrí wọ́n ní kò sí bí ẹ̀mí burúkú yẹn ṣe lè bó ṣe lè ní òun ya wèrè tó òun ní lára tó wọ́n ní yóò họ ni ẹ̀ṣẹ̀ wá rí pé èèwọ̀ àǹjọ̀nú nìyẹn èyí jẹ́ kó yé wa wípé àǹjọ̀nú ní èèwọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ẹranko bí ọ̀ní ṣe tóbi tó nínú ọlá ńlá rẹ̀ tó ṣe wípé àti ìkòkò àti ẹtù kódà èèyàn gan fífà ya pèrègèdè ní máa ń fà wọ́n ya ọjọ́ tí ọ̀nì tó bẹ́ẹ̀ lè dán edé wò nǹkan ó ṣe ọ̀nì èèwọ̀ ọ̀nì ni kí ó jẹ edé ṣe wípé bí ènìyàn ṣe ní èèwọ̀ bẹ́ẹ̀ náà ni ẹranko ní èèwọ̀ bẹ́ẹ̀ náà ni àǹjọ̀nú ní èèwọ̀ èèwọ̀ tún wá ní ìsọ̀rí o àmọ́ ká tó wọnú ìsọ̀rí èèwọ̀ lọ ẹ jẹ́ àtúndó díẹ̀ sí ẹ máa bá wa bọ̀ àníbalọ̀. Glorious Race FM ìtànṣán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. Glorious Race FM ìtànṣán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. ẹnìkan sọ wípé kí ni ìdí tí mo fi sọ pé májèlé àti ohun àìgbọ́dọ̀ má ṣe wọ́n ní àwọn ṣe bí pé méjèèjì gbólóhùn kan náà ni wípé ó so pọ̀ ẹbí ìgbà tó ṣe pé mo ṣe tautology àtúnwé asán irọ́ o májèlé àti ohun àìgbọ́dọ̀ ṣe ó yàtọ̀ ìdí tí mo fi ní pé ó yàtọ̀ ni wípé májèlé ni ohun aṣekúpani ohun àìgbọ́dọ̀ ṣe sì jẹ́ ohun kan tó ṣe pé èèyàn ò gbúdọ̀ dáwọ́lé tàbí èèyàn ò gbúdọ̀ dánwò láṣà kì wá kí n ṣe gbogbo ohun tí a gbọ́dọ̀ dáwọ́lé ní máa ń fa kú ẹ mọ̀ pé májèlé yẹn a máa fa kú a máa mú kú lọ́wọ́ kì í ṣe gbogbo ohun tí a gbọ́dọ̀ ṣe ní máa mú ikú dání bí àpẹẹrẹ ẹ wo èrè tá à ń pè ní python èrè tá à ń pè ní python ó fẹ́ràn kó máa lọ ènìyàn mì ṣe mọ̀ bó bá ti wá mú ènìyàn tó ti lọ mì tán tó ti gbé mì ìmọ̀ jẹ́ kó yé wa wípé yóò wá dúró ní ojú kan náà tó ti fi lọ èèyàn mì kí ènìyàn yẹn kó rà mọ́ ní inú kó tó lè tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ ṣe wá rí pé ní lọ́gán tí ó lọ ènìyàn mì
kìí ṣe pé ó kú o kò kú àmọ́ ó dá ìrìn àjò rẹ̀ dúró. Èyí wá jẹ́ kó yé wa wípé èèwọ̀ mìíràn kìí ṣe pé yóò mú kú lọ́wọ́, òmíràn á máa fa ìrìn àjò ẹ̀dá sẹ́yìn, òmíràn á máa mú ìdádúró lọ́wọ́, òmíràn á máa mú ìṣálọ́gbẹ́ dání, àwọn ìṣálọ́gbẹ́ tí ò ní san àti onírúurú. Òmíràn á mú kí ènìyàn kó má ní ipa rere mọ́ láyé títí tí ó fi jáde ní òkè ìpẹ́. Ṣé wọ́n rí pé tí a bá ń sọ̀rọ̀ nípa èèwọ̀ ó ju ohun àṣekúpani lásán ni. Mo mọ̀ pé ẹ̀yin náà ń jẹ́ èèwọ̀, èmi náà ń jẹ́ ìyà ìdí tá a fi mú kókó ìwá lónìí nìyí. Ká lè jọ yànnàná ẹ̀, ká lè jọ sọ, kẹ́yìn lè mọ̀, kẹ́mú ìtì ń ṣe tiyín, kẹ́mi náà mú ìtì ń ṣe tèmi, àjọ kọ́gbọ́n náà ni. Ẹ̀wẹ̀ máa bá wa bọ̀ lórí ètò lẹ́gbẹ̀yẹ̀wò ẹgbẹ́ ẹ wò ó àjọ jẹ́ mùdùmùdù ètò lónìí ni. Èèwọ̀ ó kún fọ́fọ́ ó pọ̀ níbẹ̀. Èèwọ̀ ẹgbẹ́yẹ̀wò Glorious Grace FM ìtànsán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sẹ́. Glorious Grace FM ìtànsán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. ọjọ́ ṣe tiẹ̀ títí ọjọ́ lọ oòrùn rànrànràn ó ti rẹ̀ bí. Glorious Grace FM ìtànsán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, mo pín èèwọ̀ sí ìsọ̀rí oríṣiríṣi. Ìdàdé mẹ́rin ni mo pín sí o. Ṣé rí ìdàdé alákọ̀ọ́kọ́, mo ní èèwọ̀ ìṣẹ̀dá, èèwọ̀ ara ẹni nìyẹn. Ní èyí tó jẹ́ wípé gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú àwọn àkórí wa nípa pé ta ni ọ́, who are you. Oníkálukú ló ní ohun àìgbọ́dọ̀ ṣe tiẹ̀, ló ní èèwọ̀ tiẹ̀. Ní ayé ìjọ́hun bí àwọn màmá wa, àwọn bàbá wa nígbà náà lọ́hùn tí wọ́n bá bímọ, wọ́n á máa gbé fàjọlẹ̀ pé tó ọmọ tàbí yìí o, kí ni àkọsẹ̀jáyé rẹ̀, kí ni àwọn ohun tó gbúdọ̀ ṣe, kí ni ohun tí ò gbúdọ̀ ṣe, kí ni ohun tó gbúdọ̀ sá fún, irú aya wo tàbí ọkọ wo ni ó lè fẹ́, ṣó lè fẹ́ ni pupa, ṣó lè fẹ́ ni dúdú, irú oúnjẹ wo ló lè jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣẹwádìí kí wá kí n ṣe ní ayé àtijọ́ nìkan, títí di òní kò sínú ẹ̀sìn tí wọ́n ti kí ń wo àkọsẹ̀jáyé ọmọ. Yálà nílé ìjọsìn àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ tàbí ẹlẹ́sìn mùsùlùmí, àwọn mùsùlùmí á máa pè ní stiara tó ẹ ti wá bímọ ni o. Ẹ wàá béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹ yàn bó ṣe nọ́fìlà méjì ẹ wàá béèrè pé tó Ọlọ́run ọmọ tàbí yìí o, orúkọ wo ló bá ìṣẹ̀dá rẹ̀, ìràwọ̀ àbáwáyé rẹ̀, orúkọ wo ló bá mu, kí ni àwọn ohun tí ò gbúdọ̀ dáwọ́lé, àwọn ohun wo ló gbúdọ̀ dáwọ́lé. Bó sì ṣe àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ náà, àwọn náà á máa fẹ̀mí ṣọ́nà pé tó Olódùmarè o, ọmọ tàbí yìí o, kí ni àwọn nǹkan tó gbúdọ̀ ṣe àti àwọn ohun tó yẹ kó sá fún. Èyí ni à ń pè ní èèwọ̀. Àwọn èyí tán bá ní kò gbúdọ̀ ṣe yẹn, òun ni èèwọ̀. Ìdàdé ẹlẹ́ẹ̀kejì, òun ni èèwọ̀ agbo ilé. Ṣẹ́rí agbo ilé kọ̀ọ̀kan ló ní èèwọ̀ tiwọn o. Àwọn ọkàn wọn a máa pé àwọn olómi tútù ni àwọn. Bọ́ bá bímọ àwọn èlò mi ń gbóná. Pé àwa mú mi ń gbóná fi ń wẹ ọmọ tuntun bóyá kí ìwọ rẹ̀ bá lè bá bíbò lẹ́ tí wọ́n ń ṣe. Ẹ mọ̀ pé sísílẹ̀ mi ń tí lọ́kàn yìí mọ́ bó ti ń ṣe wọ́n. Wọ́n ní wọ́n ń lo omi ń gbóná nílé tàwọn. Débi táwa mú omi ń gbóná tẹ́ fi máa bọ ara ìyá ọmọ. Wọ́n ń ṣe ń lé tiwọn o. Àwọn kan máa pa wọ́n ń tà wọn. Àwọn èjọ ọkà bàbà pupa funfun náà ni. Tẹ́ bá wá mú ọkà bàbà pupa, tẹ́ bá wá ní ẹ fẹ́ dẹ̀já, ẹ fẹ́ fún irú ọmọ bẹ́ẹ̀. Káì. Ayayaya o. Ẹ̀tọ́ àwọn kan máa ní àkòsí èèwọ̀ ń bẹ o. Káì. Èèwọ̀ ń bẹ. Gẹ́gẹ́ bí orin bàbá Ògúndé kan, wọ́n ní kẹ́nikẹ́ni má ṣe ìdájọ́, èèwọ̀ ni ó ṣe ìdájọ́ ara rẹ̀. Èèwọ̀ ń bẹ. Ṣé àwọn ohun tá a bá ti pè ní èèwọ̀ yìí, ẹ jẹ́ àgbìyànjú kí a sá fún. Ìdílé kọ̀ọ̀kan ni wọ́n ní èèwọ̀ tiwọn.
àwọn kan láwọn ń jẹrú irú tẹ́lòmíràn sì lè ṣi irú jẹ lọ́bẹ̀ bí ò bá ní fẹ́ràn àbẹ́já ẹ ṣáà ti bá wa irú. So àwọn yẹn àwọn èyí òun ni èèwọ̀ agboolé ní èyí tó túmọ̀ sí pé ilé tó ní kálukú ti jáde agboolé tó ní kálukú ti bára rẹ̀ àwọn ohun tí wọn kì í ṣe ń bẹ̀ àwọn kan máa oríṣiríṣi èèwọ̀ agboolé níbẹ̀ ẹ jẹ́ á tẹ̀síwájú sí. Glorious Race FM ìtànṣán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. ìyẹn ti re bí àná lọ sùn. ogun kò ṣubọlẹ̀ o ayé dákẹ́ jẹ́jẹ́jẹ́. ogun kò ṣubọlẹ̀ o ayé dákẹ́ rọ́rọ́rọ́. ènìyàn ń sùn ẹranko ń sùn o ewé kò ń sùn gbogbo ayé ló ń sùn o. ṣùgbọ́n kíní kan ò sùn o ó yí lọ ó yí bọ̀ o ó ń dúpí ó ń dúpí ó ń dúpí pí 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 pí. ṣùgbọ́n kíní kan. Ìdàdí ẹlẹ́ẹ̀kẹta òun ni èèwọ̀ ìlú abínibí. Àwọn kan á ní àwọn ọmọ Oníkòyí làwọn àwọn òìjẹ èkété bẹ́ẹ̀ ni àti lóríṣiríṣi ìlú ni wọ́n ní tiwọn. Àwọn kan á ní ẹ má jẹ́ ń sọ kó má bàa bí jà lẹ́ńlé wọ́n máa ń fi kin àwọn ìlú kan ẹjẹ́ àfa abala bẹ̀yẹ́lẹ̀ ẹjẹ́ abọ́ sí àwọn abala tó dáṣá. Wọ́n ní ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti ń jẹ ọkà kọ́ tó mú kan yangan ẹ mọ̀ pé ìyẹn làwọn yàn láàyò bọ́n ṣe yàn láàyò náà làwọn kan ní ohun tó ṣe pé wọn ò gbúdọ̀ jẹ ní ìlú wọn àwọn kan jẹ́ pé olúfà wọn kì í jẹ́ ní ìlú tiwọn tán bá rí olúfà wọn máa ń yàn dẹ́ ni wọ́n ní wọn kì í fọwọ́ kan olúfà ẹ mọ̀ yìí táwọn máa fi sáré mú gi mọ́pẹ̀ mú àdá mú nǹkan kan láti ṣe lóró wọ́n ní ní ìlú tàwọn àwọn ò kì í fọwọ́ kan olúfà èèwọ̀ tiwọn ni ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún yín wípé kò sí èèwọ̀ o ṣé rí èkòló ó fẹ́ràn kó máa yí wọnú omi ẹ mọ̀ bí èkòló ṣe máa ń ṣe tó máa ń ta wúdúwúdúwúdú tó yẹ pé tó bá ti rí ibi tó mi wà báyìí ibẹ̀ ni ó máa ń fẹ́ràn láti wà bí èkòló ṣe máa wá lúwẹ̀ẹ́ kiri wọn ò bí èkòló da kó lúwẹ̀ẹ́ wọnú omi òkun o ọ̀run lẹ̀rọ rẹ̀ ní ìtúnṣe pé èkòló èèwọ̀ tiẹ̀ òun ni iyọ̀ èèwọ̀ là ń sọ̀rọ̀ lé lórí ìdàdí ẹlẹ́ẹ̀kẹrin àkókò tí kó mi ní ìpápámọ́ra èyí ló mú kí n máa ṣe lóníràbájì gan lálàfíbọ̀ ìdàdí ẹlẹ́ẹ̀kẹrin ni òun ni èèwọ̀ ìṣẹ̀dálẹ̀ ṣẹ́rí èèwọ̀ ìṣẹ̀dálẹ̀ tí mò ń sọ yìí ó yàtọ̀ sí èèwọ̀ ara ẹni ó yàtọ̀ sí èèwọ̀ tó bá ìṣẹ̀dá tiẹ̀ wáyé ó yàtọ̀ sí èèwọ̀ agbo ilé pé ilé tó ti bí mi à ń ṣe báyìí ó yàtọ̀ sí èèwọ̀ ìlú abínibí tó pé nílùú tiwa àwọn ìjẹ eléyìí o à ń jẹ tọ̀hún èèwọ̀ ìṣẹ̀dálẹ̀ yìí ó túmọ̀ sí wípé ẹ jẹ́ ń ṣe àpẹẹrẹ tó stúdíò wa yìí o àti dálẹ̀ àfẹ́ kẹ́nikẹ́ni máa gbóúnjẹ wọnú bí àfẹ́ kẹ́nikẹ́ni jẹun nínú bí ǹjẹ́ ẹ mọ̀ pé ó ti dèwọ́ bí ó ti dèwọ́ ibi báyìí tábà wá rí ẹnikẹ́ni tó wá padà gbé oúnjẹ wọnú bí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ẹnu lásán la fi sọ á máa rí táwọn ohun kan tí ò yẹ kó ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀ ǹjẹ́ àmọ́ ìdí tó fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìdí tó fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ní wákàtí ní ọjọ́ ní àwọn kan ń kọjá àwọn táwọn ò lè fi ojú rí ni wọ́n ń kọjá bí ìwọ bá wá gbé ìsasùn kalẹ̀ tónítò ìwọ ò gbà pé Elédùà à ń bẹ níbì kankan ìsasùn tí wọ́n gbé kalẹ̀ yìí òun ni wọ́n máa bọ òun ni Ọlọ́run rẹ ó wá jí láwùrọ̀ ó forí balẹ̀ fún ọ̀sán ó forí balẹ̀ fún alẹ́ ó forí ǹjẹ́ o mọ̀ pé fúnra ìsasùn yẹn yóò gbàgbára mọ́ra àwọn kan tó ń rìn kiri tí wọ́n ò nílé tí wọ́n ń wá bí ìsinmi wọ́n á padà fi ibẹ̀ wọ́n á fi ṣe ìsinmi kí wá ló mú mi fi ìdàdí ẹlẹ́ẹ̀kẹrin sí kókó ọ̀rọ̀ mi ni wípé ohunkóhun tí wọ́n bá sọ fún ẹ ní ibikíbi tí ò ń lò sí tàbí tí ò ń jẹ sí tán bá ti pè é ní èèwọ̀ ó ní ìtumọ̀ o kò ní ìtumọ̀ o dákun bá ń sá fún bóyá wọ́n wá ní tò
mi kọ̀wé báírò tí mo mú lọ́wọ́ yìí wọn kì í fi lórí ìwé lọ́dọ̀ tàwọn dákun sá fún èèwọ̀ ìṣẹ̀dálẹ̀ ó má máa wò pé àìmọye ìwé lórí àìmọye gègé àìmọye tákàdá lórí ìwé àìmọye gbà tán bá ti pè é léwọ̀ ìwọ dákun sábà ń sá fún gẹ́gẹ́ bí kókó ta sọ ṣáájú a ní kí ni ìgbàgbọ́ Yorùbá nínú èèwọ̀ Yorùbá gbàgbọ́ nínú èèwọ̀ lọ́pọ̀lọpọ̀ bí àpẹẹrẹ wọ́n ní obìnrin tàbí ọkùnrin kò gbọ́dọ̀ tutọ́ lẹ́yìn ìbálòpọ̀ bí ẹnikẹ́ni bá tutọ́ nínú àwọn méjèèjì bí ìbálòpọ̀ náà bá di oyún wọ́n ní ọmọ tí wọ́n bá bí yóò ní ẹran ìkórìíra ní ara àmọ́ tún gbọ́ tuntun yóò ní ẹran ìkórìíra lára àwọn èèyàn ò ní fẹ́ràn rẹ̀ nítorí pé nígbà tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tọ́jọ́ lulẹ̀ tí wọ́n ṣe tán pẹ̀ náà bá butọ́ wọ́n ní á ní ẹran ìkórìíra lára. èkejì tí a fẹ́ wò nínú ìgbàgbọ́ àwọn Yorùbá nínú èèwọ̀ ni obìnrin ò gbọ́dọ̀ sọ nǹkan tó fi bọ́ àlejò rẹ̀ kò gbọ́dọ̀ sọ síbi tí ẹnu òkété ó ti tó wọ́n ní bó bá lè sọ síbi tẹ́nu èkúté ti tó wọ́n ní bó bá bímọ ọmọ wọn máa fẹ́ wọ òsì ẹ̀mọ fẹ́ wọ́ bí àwọn bọ̀dá Rambo bí àwọn bọ̀dá níní wọ́n ní yóò mọ̀ jalè ẹja fi gbogbo ẹnu sọ wọ́n ní yóò máa jalè àti ọ̀pọ̀lọpọ̀ lóríṣiríṣi àkókò sí tó ẹja fi tó kulẹ̀ ká mẹ́nu bà kí wá ní ọ̀nà àbáyọ sí èèwọ̀ ọ̀nà àbáyọ sí èèwọ̀ ní nǹkan méjì àmójúkúrò ni bọ́bá ni o má jẹ yìí má jẹ tọ̀hún àkàìmọye oúnjẹ ló ń bẹ tó jẹ lókè èpẹ̀ bó bá jẹ yìí ó jẹ tọ̀hún ohun tí ènìyàn lè fi ṣẹ́gun èèwọ̀ ni wípé ohun tó bá ti ní o má jẹ o nítorí tó bá wà torí ìgbádùn ìṣẹ́jú ráńpẹ́ yálà oúnjẹ ni àbóbìnrin tán ní ò gbúdọ̀ bá ṣe tí o wá ṣe tí o jẹ gbádùn rẹ̀ yóò wá mọ́ farin àjò ẹ̀dá sẹ́yìn ó lè má mú kú wa ó lè mú kí àyànmọ́ yòrò ó lè mú kí ògo sọnù ó lè sọ akínkanjú di akíndanidání ó lè ba ohun gbogbo tí o gbé lọ́wọ́ ẹ wò kò sí àkókò ó dùn mí tó àníri jù báyìí lọ ní abala ẹgbẹ̀yẹ̀wò ní Glorious Praise FM ìtọ́sọ́ ògo tó mọ́lẹ̀ ro máa tàn síwájú àti síwájú sí mo kí gbogbo àwọn ènìyàn tó ń bẹ nínú ilé mo kí màámi kí n tó kí màámi ẹ jẹ́ ń kí ọ̀gá mi ọ̀gá bámbàm olórí òkè bámbàm olùmẹ̀rọ Emmanuel Sunday Ajíbóyè bàbá mi mo kí yín sàkó ní rẹ̀ òní tẹ́lẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ṣe ń kó wa jẹ lágbára Ọlọ́run ẹ̀yin náà ẹ̀ máa bá àánú pàdé mo kí yín gan amọ̀rírì yín fún àǹfààní ńláńlá tẹ́ ń fún wa mo kí màmá mi tó dúdú bí kóró òṣì màmá mi tó máa ń fojoojúmọ́ dára bí egbin màmá mi Olúṣọlá Adétóhùn màmá mi Olúṣọlá ọmọbabìnrin Adétóhùn màmá mi mo kí àwọn náà ní olùmẹ̀rọ wọ́n ti gúdù ìgbà mi máa sì máa wò pé pẹ̀lú ọjọ́ orí ìyá yìí náà màmí adúpẹ́ tẹ̀ ń ṣe wá gẹ́gẹ́ bí ọmọ mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nínú gbogbo yín pátápátá ni mo kí mi ò nílè máa mẹ́nubà yín lọ́lọ́kan ọ̀jọ̀kan léléjèèjì tí ẹ bá fẹ́ bá a dòwò pọ̀ ní iléeṣẹ́ Glorious Praise FM ẹ pè wá sórí 9093172420 fún àǹfààní àwa tá a wà lókè òkun ẹ ṣàṣe +2349093172420 tí ẹ bá fẹ́ bẹ́ẹ̀ mi tí mò ń sọ̀rọ̀ yìí àǹtí Àríkẹ́ Alára ẹ pè mí sórí 08122505953 títí di ọ̀sẹ̀ tó bọ̀ tá ò tún fi ayọ̀ pàdé àtẹ̀rín ó dàbọ̀. Glorious Praise FM ìtànṣán ògo tó mọ́lẹ̀ roro máa tàn síwájú sí i. Ondukwi, pi, 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 pi. Kò mà sí wọgbé tó ń ríran bí ọkàn ó ń bọ́ lọ́rùn sọ̀rọ̀ ó ń ríran lọ́sàn ó tún bá mi sọ̀rọ̀ ó ń ríran lóru. Kò mà sí wọgbé tó ń ríran bí ọkàn ó ń bá mi sọ̀rọ̀ ó ń bá ọ sọ̀rọ̀ ohun gbogbo rí kedere.